ẹ gbọ́ná ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ tọ́ kó tó di pé a rí ìdáhùn sí ìbéèrè yìí ẹ jẹ́ kí a kọ́ máa kíra wa káàbọ̀ sórí ètò yìí mo kí wa jákèjádò gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti mọ wò mí ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàsán ní gbogbo ibi tí ẹ bá wà lágbàlá ayé wọ́n ní pàṣẹ òfúnra pàṣẹ jáná àjà òfúnra àjájìn bóńlé ò bá fúnra olè ní kó lọ ilẹ̀ Yorùbá ó gba ká fura báyìí o torí pé àwọn ará bí wọ́n ti wọlé tọ̀ wá wá kí wá lọ́nà àbáyọ wàhálà ti wà báyìí o lọ́jọ́ 10 oṣù kẹfà ọdún táwa nù rẹ̀ yìí ṣe mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ míì tuntun padà ṣẹlẹ̀ o àwọn jàǹdùkú agbébọn wọ́n ní wọ́n tó bí 40 lórí alùpùpù tí wọ́n ń pè lọ́kadà tí wọ́n kó lọ sí ibi kan tí wọ́n ń pè ní Ìlúkè níjọba ìbílẹ̀ Kababunu ní Kababunu ní ìpínlẹ̀ Kogi wọ́n ní wọ́n lọ ṣọṣẹ́ ń bẹ̀ o kódà wọ́n ní bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ àwọn tí wọ́n jẹ́ agbófinró ọlọ́pàá sójà àti àwọn fìjìláńtẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn bá burú jù bẹ́ẹ̀ lọ ó ṣẹ̀ṣẹlẹ̀ ní o nígbà tí wọ́n ní wọ́n lọ sí Kababunu àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ wáyéèkì lọ́wọ́ nílé ẹ̀kọ́ government secondary school tó wà ní Ìlúkè Bùnú ní Kababunu níbẹ̀ ni wọ́n lọ o àwọn tí wọ́n kọ wáyéèkì yẹn ni wọ́n fẹ́ lọ rèé jí gbé o bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ṣọṣẹ́ o ṣùgbọ́n wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ kó lọ torí èròǹgbà wọn ni pé wọ́n fẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ ìdánwò wọ́n fẹ́ jí wọn gbé lọ wọ́n ní igbákejì olùkọ́ àgbà ní ilé ìwé náà ìyẹn orúkọ wọn a máa jẹ́ Gíwá Anífowóṣe ìyẹn vice principal wọ́n pa á o pẹ̀lú àwọn èèyàn 3 wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn lágbára púpọ̀ ṣùgbọ́n ẹjá mọ̀ bíra wa wípé kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ná ṣé ká pé apá ìjọba ò ká àwọn ará bí ni àbí ká pé àwọn agbófinró ipa wọn ti pin ọ̀rọ̀ yìí ti ń dojú sú ní lọ o níjọ́sí lókè ọ̀yà la ti ń gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí wípé òkè ọ̀yà ni ti ń wáyé ṣùgbọ́n ní ìsìn ó ti dé sáàrin wa kí ni ṣíṣe kí láì ṣe ńbo lọ̀rọ̀ wa ó jà sí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti gbé gbogbo ìṣòro yìí dé sílẹ̀ Yorùbá o àwọn wo ni wọ́n ń gbàbọ̀dẹ̀ ṣèjọba ní gbàbọ̀dẹ̀ fún wa ni àbáwọn tí wọ́n wà ní ìdí ètò ààbò àbí àwa ara wa gan nulẹ̀ ní gbàbọ̀dẹ̀ fúnra wa fọ́nrán fídíò kan wà tí mo fẹ́ ká jọ wò nípa àwọn kan tí wọ́n dìde tako Sunday Igboho òní mo ṣe béèrè wípé ta ni Sunday Igboho ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ gan-an torí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àwọn àgbáyé sọ wípé ó yẹ ká múra dé nǹkan ni kó tó di pé yóò ṣẹlẹ̀ wọ́n sì ní bọ́rọ̀ bá kọlẹ̀ tó kọ̀ kí a mọ́ níbi kan àgbékà àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti gbìyànjú tiwọn Sunday Igboho wá jáde ṣé ìgbàgbé wípé ó ti jáde nígbà kan láyé Yorùbá Nation ṣùgbọ́n èèyàn ṣáà lọ ẹ mọ̀ bí ìtàn yẹn náà ṣe lọ tó fi jẹ́ wípé Sunday sá kúrò Nàìjíríà ó lọ sẹ́yìn odi kó tó di pé ó tó padà dé ṣùgbọ́n lọ́rọ̀ kan ṣá ó ti wà Nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ ó wá dìde ó wá lóun ṣetán láti gba gbogbo ọmọ Yorùbá là gbogbo inú igbó tó wà nílẹ̀ Yorùbá òun ṣetán láti lé gbogbo àwọn jàǹdùkú agbébọn àwọn ọlọ́daràn tí báyìí ṣe ibi ń bẹ̀ kóun lé wọn jáde ó wá ní òun ti bá ìjọba sọ̀rọ̀ ìjọba sì ti fún un láṣẹ ìyẹn ìjọba àpapọ̀ ní o lọ́la ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun ti dá ikọ̀ aláàbò kan kalẹ̀ tí wọ́n pè ní ikọ̀ ààbò èrò ẹkùn ẹ mú gbàgbé pé a ti ní àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ ṣùgbọ́n ikọ̀ ààbò èrò ẹkùn yìí ní kété tí Sunday Igboho tó ṣiṣẹ́ lójú eegun rẹ̀ tó sọ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́tún lọ́sì àwọn tí wọ́n ń pàtẹ́wọ́ fún tí wọ́n ń gbóṣùbà fún àwọn tí wọ́n pọ̀ káre láyé ọmọ Yorùbá rere wọ́n ń sọ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ làwọn kan dìde pé ṣùkẹ́ rẹ̀ kí ló ń bá ká kí ló ń wá kiri pé ṣerú Sunday Igboho ló yẹ kí wọ́n fún nírú àǹfààní bẹ́ẹ̀ pé kí wá ní iṣẹ́ àmọ̀tẹ́kùn kí ní iṣẹ́ OPC àwọn yẹn ti wà sílẹ̀ tẹ́lẹ̀ pé kí ló wá dé pé ṣé kìí ṣe pé iṣẹ́ ẹkú ni wọ́n fẹ́ fi rán Sunday Igboho àwọn kan dìde o lára wọn ni bàbá kan tí wọ́n pè ní Mufti Ìwó á tiẹ̀ mọ́ bira wa pé kí ni bàbá Mufti Ìwó kí ló dé kí ló rí àbí kí ni Sunday Igboho fi ṣe tí wọ́n fi ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tako Sunday Igboho ṣé bàbá Mufti Ìwó sọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣé wọ́n rí sọ ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣé bẹ́ẹ̀ lórí àbí bàbá yìí ti ní Sunday Igboho sínú tẹ́lẹ̀ nítorí àgbékalẹ̀ ọ̀rọ̀ bàbá yìí ó dàbí ìgbà tán bá sọ wípé
ó ti ní Sunday Igboho sínú tẹ́lẹ̀ ni tí wọ́n fi ń sọ oríṣiríṣi olówe ó mọ̀wé ara rẹ̀ o mo fẹ́ ká jọ gbọ́ fọ́nrán yẹn. ẹ fẹ́ da Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ rú kì í sáwọn tó ti pààyàn rí wọn ò pààyàn rí wọn ò lọ fọ́lú lérí wọn ò ṣèkà fún anybody rí bẹ́ẹ̀ bá ní nǹkan lọ́wọ́ tó fi lè lọ kojú wọn bẹ̀rù tó yóò wulẹ̀ sọ fẹ́rẹ̀ yẹn gan èbó kan àdá fẹ́ rí ni lọ́ba bọ́ sáà ni wọn lọ́ba máa gbàgbọ́ lọ́wọ́ wọn lọ́ba máa fọ́ wọn létí lọ́ba máa gbà ń pàkọ́ ọba máa gbé wọn ọba máa jáde jáde wọn tó ní nǹkan dáadáa kò ní nǹkan náà wà lá aṣọ òkú gbẹ nígbà DSS wọlé wọn hàn ni wọn fún fẹ́ẹ̀sì ní ẹ̀sà lọ DSS tó tún lójú àánú tó bá fẹ́ yìnbọn yóò yìnbọn níbàámu òfin ni tí wọn láwọn èèyàn wọn à mọ òfin kankan wọn á fọ orí ẹ pa wọn fi máa fọ orí ẹ dànù wọn ní kan bẹ a máa hàn bàn mọ tó wí ẹ tó gbọ́ dáadáa wọn à bí aláya rẹ dá mẹ́tàlá ìwò bí dá kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security tí wọn bá rẹ pé àìsẹ̀gbẹ́ yín náà bá wà ní pé Ọlọ́run gan mọ̀ pé ẹrú ẹ̀ ní àwa òun la gbójúlé ẹ̀yin ponú débi yí pé ẹ̀ lọ́lọ́run kò sọ́lọ́run bí gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìdí tí security wá fi beat gbogbo security òun náà nìyẹn gbogbo wọn bá dá la train lórí Ọlọ́run wọn bẹ̀rù Ọlọ́run wọn lè gba bribe ẹ̀ sí rí wọn lè pààyàn wọn lè ṣètà wọn lè yẹyàn jẹ wọn lè parọ́ mọ́ yẹn láyé torí wọn mọ̀ pé ọjọ́ kan ń bẹ táwọn odò wájú Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣe lọ́lọ́run ṣe wájú àjọ dúró níwájú wa ṣe é rí ẹ̀ṣọ́ ara yín tí a bá fún yín lépè tẹ́ ẹ mọ́ nìyí kí ni ẹ̀sẹ̀ lẹ̀ wàláhì ó mú yín ó ju gbogbo ògùn tí ń bẹ lọ́wọ́ yín lọ wọ́n ní kan bẹ a máa hàn bàn mọ́ tó wí ẹ̀ tó gbọ́ dáadáa wọ́n à bí aláya rẹ̀ dá mẹ́tàlá ìwò bí dá kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security àwọn ọmọ ọmọlẹ̀ wọn ò lè dúró báyìí wáyé Ọlọ́run tí àwọn àgbójúlé ó jẹ́ kí a gbà pé irúnmọlẹ̀ yóò hàn ni kò tí ì sí òòṣà náà kò tí ì sí irúnmọlẹ̀ náà tó bá dúró iwájú wa ó gbọ́dọ̀ hàn tó rẹ́ni ó dá gbogbo ayé àti ọ̀run àtàwọn òòṣà tẹ́ ẹ lọ mú lóòṣà fúnra yín òun lọ gan àtàwa òun làwa ń bẹ̀rù òun làwa ń sìn torí ẹ̀ làwa fi ń sin gbogbo kan that is our area of professionalism àjùyìn láìsẹ̀ gbẹ̀yìn ẹni ọba lọ́lọ́run lọ̀gá that's number two sẹ́yìn kí ló wá sí jẹun láti akóra lórí kíní yìí ẹ̀yìn àmọ̀ pé a tún ní ẹ̀kọ́ ẹ̀sìn ọmọ Sheikh Abdulbaki Muhammad ni bàbá mi ọkọ ẹlẹ́yà ni ìyá mi ẹlẹ́yà ni sọ̀rọ̀ pé tí èèyàn bá jọkọ̀ ẹlẹ́yà ní Islam àti ẹ̀ àti hùn kì í ṣe ẹgbẹ́ ẹ̀ tí ìṣọ̀kọ̀ ẹlẹ́yà àtọkùnrin àtobìnrin àwọn ẹ̀sìn wọn tó ń háì àwọn tó bí àwa nìyẹn àwọn tí tẹ̀rù Ọlọ́run bà wọ́n tí wọ́n lọ bòyàwó wọn lójú àti ìyàtọ̀ pé ẹ̀rù Ọlọ́run bà ó sì gbogbo ẹwà rẹ̀ ọ̀jẹ́ nìkan rí àti bàbá tó fi irùngbọ̀n rẹ̀ lẹ̀ bàbá mi ọmọ kéwù Sheikh Abdulbaki bàbá ìyá mi ọmọ kéwù Sheikh Abdulbaki ìyá mi gan ara àwọn fọ́lọ́wà Sheikh Abdulbaki ó rí bí táà ti jáde inú ẹ̀sìn láti jáde kì í ṣe inú ìgboro kì í ṣe gáràjì kì í ṣe àwọn gbé dání ìbí wọn ẹjọ́ sanwó ìranù ní ẹnìkan ní òun lè lọ́nù gbóhùn lọ àṣọgbé ẹ̀ mọ́ lọ kojú ìbọn tẹ́ ń wí ó lè bá bí irú àwọn sakabula tí ẹ̀ máa táwọn ọmọ ilẹ̀ náà máa dúró dè yìí lọ àwọn ọlọ́pàá tẹ́ ń rò lẹ́ẹ̀mẹ́wàá sọ́jà ń rò lẹ́ẹ̀mẹ́wàá àwọn tí wọ́n lójú àánú èmi ò lè lọ mo tó tún wí èmi ò lè lọ wọn ò sì lè rìlíìsì àwọn ọmọ wa kan lọ lórí tí ń bẹ lọ́wọ́ àwọn ti bí àwọn ò ní lọ òfin òfin aláyèká ni lọ ìwọ tó wá lọ fẹ́ lọ kí lọ fẹ́ gbé lọ torí àwa òfin tí a rè ká pé ọlọ́pàá bá fẹ́ pè wá sí kára àwọn lọ́wọ́ àdàlú ṣùgbọ́n sẹ́tọ̀ pé ọlọ́pàá lọ́yẹ̀kọ́ sí àbí sọ́jà lọ́yẹ̀kọ́ sí DSS ló yẹ kó ṣe rárá àwọn náà lálọ́ sọ fún tó bá ní éríà yìí ẹ̀kún alọ́ bóyá ẹ bá ní salami ẹ mú lẹ́ka fi dé bá a ṣe mú àwọn onígbó àmú àwọn onígbó odidi mọ́tò ńlá kan náà fi kógbó wọlé àmú wọn láwọn ò fún wa ní 5 million naira wọ́n tún ní àwọn sọ di 10 million naira wọ́n lọ́dà sáàgbà 25 million naira ẹ fẹ́ borí àwọn èèyàn wa jẹ́ ni ìtẹ́ẹ̀sí ìtakòfin a sì fún àwọn NDLEA ó ní táìmù tá a assist àwọn ẹsẹ̀ tá a lọ gbé wọn pé àwọn kan wọ́n jí dúkìá gọ́ọ̀mẹ̀ntì a mú àwọn elépo náà rí náà lọ kó èpo ìjọba a sì fi hàn lọ́pàá lọ́wọ́ àwọn èyí sí ìdájọ́ lọ́dọ̀ ara wa gbọ́n ẹyẹ ṣe ní gàràgàràgàrà gbọ́ so nínú gbọ́dọ̀ náà àwa náà lè lọ àmọ́ n tá a gbé lọ́wọ́ ẹ gbélé a lọ àwọn èyí jánu tó máa jánu bẹ́ẹ̀ bá ní nǹkan lọ́wọ́ tó fi lè lọ kojú wọn bẹ̀rù so yóò wulẹ̀ sọ fẹ́rẹ̀ yẹn gan
èbó kan àdá fẹ́ẹ̀ rí ni lọ́ba bọ́ sáà ni wọn lọ́ba máa gbà mọ́ lọ́wọ́ wọn lọ́ba máa fún wọn létí lọ́ba máa gbà ń pàkọ́ ọba máa gbé wọn máa jáde jáde wọ́n tó ní nǹkan dáadáa kò ní nǹkan náà àlà aṣọ òkú gbẹ̀ nígbà DSS wọ́n lé wọn wọ́n họ ni wọ́n fún fẹ́ẹ̀sì ní ẹ̀sà lọ DSS tó tún lójú àánú tó bá fẹ́ yìnbọn yóò yìnbọn níbà mọ òfin ni tí wọ́n láwọn èrò wọn à mọ òfin kankan wọ́n fi máa fọ orí ẹ̀ dànù. bàbá Mufti Ìwòyí kí lẹ rí sọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ tí wọ́n dìde tako Sunday Igboho ṣùgbọ́n ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ojú tó kọ sí bàbá Mufti Ìwò nìyẹn ṣé wọ́n rí ọ̀rọ̀ yẹn sọ torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo rí wípé ó yẹ ká jọ fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ nìkan bá wá jáde tí wọ́n sọ wípé àwọn fẹ́ gba ilẹ̀ Yorùbá là kò yẹ kó jẹ́ ìṣòro kankan sí wa mo rò pé ó yẹ ká ṣàtìlẹ́yìn fún tàbí ká tọ́ sọ́nà ibi tó bá kù díẹ̀ káàtó sí ọgbọ́n tó bá yẹ kó dá àwọn nǹkan tí ò bá yẹ kó ṣe lórí pé ó fẹ́ gba ilẹ̀ Yorùbá là ká ṣàlàyé fún un wípé ká mọ̀ ṣe àtakò rẹ̀ àti wípé ẹ̀yin ọmọ Yorùbá ṣé nǹkan kan ò mọ wá sọ́kàn yín nípa ọ̀rọ̀ ìjọba ilẹ̀ Nàìjíríà torí ohun tí wá sọ́kàn mi tó mú mi kọminú lórí àwọn ọmọ Yorùbá ọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá lábẹ́ ìjọba ilẹ̀ Nàìjíríà ọmọ wa ló wà nípò báyìí ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá kúrò nípò tán bóyá yóò lọ́dún 4 péré ni o tàbí ọdún 8 ni yóò lò kan lẹ tí ó fi kú ńbẹ̀ ibo lọ̀rọ̀ wa ó jà sí lábẹ́ ìṣèjọba tó ń bọ̀ torí àwọn tí wọ́n padà gba ipò agbára lẹ́yìn tí Bọ́lá Ahmed Tinubu bá kúrò ńbẹ̀ tán ṣe mọ̀ wípé àwọn òkè ọya ni ṣe mọ̀ wípé àwọn èèyàn òkè ọya ni wọ́n padà gbà ṣàkóso ìjọba ìsìròpó lè bọ́ sọ́wọ́ Haúsá Fúlàní ni ó bọ́ sọ́wọ́ wọn gbogbo bá a ṣe ń ṣe báyìí tá a rò wípé alẹ́nu ọ̀rọ̀ bá a bá tètè paná wàhálà tó ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ Yorùbá ṣé bí àwọn tòkè ọ̀hún bá wá gba ìṣàkóso ìjọba lẹ́yìn tí ọmọ wa bá kúrò ńbẹ̀ tán ṣé yóò rọrùn ṣé á lẹ́nu ọ̀rọ̀ ta ni ó gbèjà wa àti pé láàrin èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká bira wa lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu ta wá lọ́mọ Yorùbá ọ̀hún gan tí ipò òkè téńté yẹn tí ó lè kàn tó lè ṣojú wa ẹ rí i pé ọjọ́ iwájú ó ṣókùnkùn báyìí o torí ominú ń kọ èmi o ìyìn wàá mọ̀ bóyá ominú ń kọ yín náà wípé tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ tiwa bá kúrò níbẹ̀ tán yálà ọdún 4 tàbí ọdún 8 ta lẹ rò pé yóò padà síbẹ̀ mo sì mọ̀ pé àwọn ará òkè ọya ni wọ́n fẹ́ padà síbẹ̀ o àwọn sì rèé wọn ò fi bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ agbésùmọ̀mí ń pani wọ́n ń ṣekú pani yìí torí ká ní pé wọ́n káràmásìkì rẹ̀ látẹ̀yìnwá ìbá máa fẹ̀jú tótó débi tó dé yìí ṣe rí i pé nílẹ̀ Yorùbá ń sìn bẹ́ẹ̀ bá rí lọ́nà kan tàbí òmíì ẹ rí i pé gbogbo adé fọwọ́sowọ́pọ̀ à ń bẹnu àtẹ́lurú ìwà bẹ́ẹ̀ àwọn àfáà náà jáde tó ń sọ pé táwọn àwọn agbébọn ṣe ò dáa ara àwọn àfáà tí wọ́n jáde ara àwọn pásítọ̀ tí wọ́n jáde ara àwọn oníṣẹ̀ṣe tí wọ́n jáde ẹ rí i pé kálukú wa fọwọ́sowọ́pọ̀ láti sọ pé tí àwọn arábí ṣe ò dáa ṣùgbọ́n nílẹ̀ Haúsá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún ya sẹ́fì pẹ̀lú àwọn agbésùmọ̀mí nígboro wọ́n jọ ń rìn ẹbí wọn ni wọ́n èyí tú àṣírí wọn ṣe mọ̀ pé lọ́dọ̀ wa bí a bá ní ẹbí kan tàbí mọ̀lẹ́bí kan tó jẹ́ pé ó hùwà ẹbí àwa fúnra wa gan lákọ̀ọ́kọ́ lọ túfọ̀ rẹ̀ fún ìjọba o ṣùgbọ́n kí wá ní ibo lọ̀rọ̀ wa ó jà sí lábẹ́ ìṣàkóso ìjọba tí ń bọ̀ lọ́nà o lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá kúrò nípò tán bóyá ọdún 4 àbọ̀dún 8 ọ̀rọ̀ tí bàbá Mufti Ìwò sọ nínú fọ́nrán yìí sí Sunday Igboho torí pé olówó mòwe ara rẹ̀ ṣé ohun tí wọ́n ń sọ ṣé ó bójúmu tó ṣé ó tọ̀nà àbí ò tọ̀nà àti wípé ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé ohun tó yẹ kí wọ́n sọ nìyẹn àbí ṣé ohun tí wọ́n sọ ni wípé Sunday Igboho ọ̀gbọ́dọ̀ dá àkọ́gbọ́dọ̀ tó bá jẹ́ pọ́ lágbára tó fẹ́ fi gba ilẹ̀ Yorùbá là pé kò gbọ́dọ̀ gba ilẹ̀ Yorùbá là àbí bò ó ni mo fẹ́ ká jọ dá sọ̀rọ̀ yìí ẹ ṣé púpọ̀.